ọjà onírìṣà tá a láàfin ta ló yanjú rẹ̀ ó ká má ṣe wò wọ́n níran ta ló ń bára wọn jà onírìṣà tá a láàfin ta ló yanjú rẹ̀ ó ká má ṣe wò wọ́n níran. sóyè kan bára wọn jà àbí kan lè fara wọn mọ́ra ìyá bàbá Yorùbá ẹ má ṣe wò wọ́n níran ta ló ń bára wọn jà onírìṣà tá a láàfin ta ni ó yanjú rẹ̀ ó ká má ṣe wò wọ́n níran. Àkàndá alórí ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ àwọn kí gbogbo onílé alára èyí ọ̀sá ọmọ amúrin kàdọ́gba agogo ẹ̀lẹ́lẹ́ ajérò ọmọ ògbójúkọ̀rọ̀ ìjàgáyẹ̀ mo kí nílé ọwọ́ àràgbọ́n àga ẹ̀lẹ́lẹ́ oníkòyí olúgbọ́n àrẹ̀sà tó fi délé ọlọ́fà délé alágbà gbogbo ọmọ kóòtù òjìbó ilẹ̀ yìí àti lókè òkun ìtì ń já eyín ń dì sáná odò ayò wa kó ó sì lọ ń dẹyọ lójú wa ìyá aláàfin pẹ̀lú ọ̀nìrìsà ayélujára ọlọ́run pàràgánì ọyọ kó tó àgbèrò fọ́mi ríwo aṣọ alágbàáni ó ti ń gbó lọ kò ṣeé wọ̀ mọ́ kò ṣeé gbé sọnù bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ máa wò lójú sẹ́ni alájúlẹ̀ káwòrán kí gbogbo ẹ̀ ó fi dojú délẹ̀ ni sẹ́ni alóyún ọ̀rọ̀ sínú ní onígbàjámọ̀ ọba sóyè tí yóò sì padà bímọ ríṣẹ́ kí ni ìpín rẹ kí ni ìpín tèmi àgbà òní wà lọ́jà kúrò ọmọ tó tọ́rọ̀ ọmọdé òní wà délé ilé ọjọ́ kìkìdá ẹgbẹ́ orí pé àgbà òsè ìlú bàjẹ́ máa lè lékún ilé dáhùrú àgbà ní bá ní tòlú ọmọ èké ní bá ní tó lè bàbá ẹni ṣe gbẹ̀yàn bá tàn sí bọ́yẹ kọ́ bá àrọ́bá gbẹ̀yàn kan bá tan rẹ̀ lóko ọ̀ọ́ni àtàláàfin ọ̀bára wọn rẹ́ ọ̀pọ̀ èèyàn sì ti gbìyànjú lórí ẹ̀ bàtì ọlọ́run ò fún wọn ṣe ìdí ni pé ògiri ẹjọ́ làwọn rí bí a ti ń kọ sí àwọn méjèèjì ni wọ́n fi ń sọ̀rọ̀ èmi Àkàndá wá ní ṣé ká sọ Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú ọ̀nìrìṣà pọ̀ ní àbí ká tún wọn ká pátápátá kákọ̀yìn wọn síra wọn síbẹ̀ ìlà òfin fọn fèrè ṣùgbọ́n bọ́ bá jẹ́ ìkejì rẹ̀ wọ́n mú agbo méjì òní kàkí ọ̀kan mọ́yẹ̀ agbára ọ̀kan á dínkù iye àtàpọ́nlé ìkan á dínkù ọ̀kan ọmọ parẹ́ díẹ̀díẹ̀ yọ lọ̀rá mọ́lẹ̀ bí ẹ̀kan òjò yóò bá àbá sọ́ra sí wọn bọ̀tì tá a bá fẹ́ so wọ́n papọ̀ tá a fẹ́ kí náà ìjà yóò rú kọ́mọ́ láéláé ọgbọ́n àtòyé ń bẹ tá a lè lo tá ìbánipọ̀rọ̀ mi lọ́rọ̀ ọmọdé àwọn èèyàn sì kù láyé tó lè bá wọn parí ẹ̀ bọ̀tì a wà ní lifeline torí pé ọ̀pọ̀ nínú wọn ti lé ní 80 wọn ti lé ní 90 ọlọ́run ọba wa lọ́ra ẹ̀mí wọn Olúṣẹ́gun Ọbásanjọ́ àrèmújẹ́gan Arúbẹ́ẹ̀nì Fáṣọ̀rántì bàbá Ayọ̀ Adébánjọ Aláké Ẹ̀gbá Olúbàdàn ọwọ́ òbòkun àdìmọ́lẹ̀ ọwọ́ àràgbọ́ àgbà alára ìlaramọ̀kẹ́ Àwùjalè Ìjẹ̀bú Dójì Àkúrẹ́ Òṣìmọ̀wé Ọlọ́wọ̀ Ìwé Adó Èkìtì àtàwọn ọba onípò kínní láwùjọ àwọn lọ́balọ́ba kí gbogbo wọn kọ́kọ́ rí bọ́ọ̀lù ìrìnsà kí wọ́n rí báláàfin ní ìdákọ́ńkọ́ kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ pé àwọn méjèèjì papọ̀ kí wọ́n wá pe àwọn ìyá wa lóbìnrin kí màmá tó gbogbo Awólọ́wọ̀ wà láàrin wọn àwọn ìyá àgbà pẹ̀lú ewu lórílẹ̀ mẹ́wọ́n kí gbogbo ẹgbẹ́ tí ń bẹ́ẹ̀lẹ̀ Yorùbá ó láfojú mẹ́ kí gbogbo wọn dọ̀bálẹ̀ káwọn ìyá wa ó kúnlẹ̀ pẹ̀lú ewu lórí wọn ká bẹ̀ wọ́n for the last time bí kí wọ́n járọ̀ ní ó wálé tó ní kò yóò sinmi ogun lílọ káwọn méjèèjì ó fara wọn mọ́ra a nílò ìfọwọ́sowọ́pọ̀ àwọn méjèèjì bàbá fẹ́ kílẹ̀ Yorùbá ó tẹ̀síwájú tá a sì fẹ́ kílẹ̀ Yorùbá ó gòkè àgbà but it is easier said than done ẹlọ́dún rò fọ́ àgàdà ọwọ́ ṣe ń gbẹ́gi lóko ìjàlá parí gbòkú kọ́ ìjàlá parí kò sẹ́ni tí ń parí gbòkú àbí bá dọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ tó lòun bọ́ọ̀lù ìrìsàjà tó sì kí fóònù mọ́lẹ̀ lójú rẹ̀ ń bẹ̀ ìlú kábíyèsí ọ̀nà ìrìsà ayékìtì ogun ìtírí ogun olórí ńkọ́ láàfin o tọ́ọ̀nù ìrìsà náà sì wó pé Aláàfin pèmíkẹ̀ onímọ̀dákẹ́ tó dáhùn dáadáa pẹ̀lú ẹ̀rín tó sì gbóhùn àwọn méjèèjì dáadáa
ẹ̀dọ́dọ̀ lè rí ìṣàtúnṣe the same thing. kí ló tó kù tẹ́sán ọjà rẹ̀ ìjọ́rò ti sọra rẹ̀ sẹ́sì onítọ̀ǹgà ò ní kọ́lẹ̀ bẹ́ẹ̀ ká sọ ọ́ nítòdodo 100%. inú àwọn méjèèjì òkunú ọ̀ràn wọn ògún wọ́n súnmọ́ra wọn 10%. wọ́n jìnnà síra wọn 90%. bàbá wa tọrọ ayé lókun àwọn méjèèjì ń bára wọn jà yóò dá ẹni tí ń pa gan lálàáfíà mistake ló fi bá àwọn méjèèjì pàdé lóde kan ṣoṣo. bó bá wá sí ìsìnwáyé tẹ̀sí rí tí wọ́n jọ ń sọ̀rọ̀ pọ̀ ọlọ́run ajé òkú ń gbọ́ wọ́n ń sojú ayé rìn wọ́n ń fẹ̀jẹ̀ ẹnu tuntun funfun síta rẹ̀ mo tẹ̀mí àkàndá màdájú ni mo ń sọ o àfi ká tún sábà bí òkú sínú wọn síta ká tàn ní ìjà aláàfin pẹ̀lú ọ̀nà ìrìṣà yẹ́bẹ́yẹ́bẹ́ kí gbogbo ọmọ Yorùbá ń lé lóko lọ́dọ̀ lẹ́yìn odi kí wọ́n lè rí ti ń bí wọn nínú kí wọ́n lè mọ ọ̀nà àti parí ẹ̀ láàrin wọn. ìjà sùpá àtún nígbàgbèrè ń bẹ láàrin wọn kì í ṣe parí bọ̀rọ̀ torí ń gbé fífi ọwọ́ ṣàgbéjúwe ẹni wọn fi rojọ́ ìjà tí ń bẹ láàrin wọn. àkàndá alúrọ̀rùn lẹ́nu bíi tíjọ àjàó àrò Awíkonko sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ aláǹgbá ní mẹ́mẹ́rí tí òun mẹ́rí kì í ṣe pé tó ń wá sọ ló ń ọmọ bọ̀tì ọ̀rọ̀ kan tó ń bá sọ ó lè tó dédé ìlú kan bẹ́ẹ̀sì tó lè pé ọ̀nà wàrà kan ní mí gbogbo a máa tì mí kí n tó gbé nǹkan jẹ bọ́ńbà sì wá gbé jẹ gbogbo a máa tì mí kí n tó pọ̀ kalẹ̀ kànga tó bá jẹ kì í ho yaya bẹ́ẹ̀ ni kì í sàn bọ́pọ̀ ló bá fò lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì àdóòsì wòye ayé rẹ̀ àwọn ìbéèrè kan ń bẹ tó yẹ ká bira wa ìlà dáàyàn wálé ayé wa ṣe kẹ́ni là lórí kó ní ẹ̀dá láyé ta ló wáyé ta ló ráyé wá ta ló gbádùn ayé ta ló jìyà ta ló lámì ta ló lágbá ta ni ọ̀ráyé wá irú ìyàwó ni ọ̀ráyé tó ta ló dàbí odò tó kọjá lórí àgbàgà kí là ń wá láyé kí là wá ṣe láyé wá ìta wá wáyé ayé mọ́yà tá a bá ń lọ kí là ń mọ̀ lọ kí là á fẹ́rẹ̀ sáyé kí ló dé tá a fi ń lé ayé tá a bá láyé tá a gbàdọ̀ fi sáyé kí ló dé tá a fi ń gà nítorí ipò tá a máa gbégbá ẹlòmíì lọ́rùn tá a bá ti kú àìmọye Aláàfin Ọ̀yọ́ ló ti jẹ àìmọye ọ̀nẹ́rìṣà ló ti jẹ gbogbo ẹ̀dá tí ń bẹ nílé ayé ni ó dìtàn ọlọ́run ọba mi ní orí gbé kan ayé ò ní parí àwa láàparí máyé la ọlọ́run ọba mi nìkan ní ògùn gbogbo tí ń bẹ láyé asán àti òmùlẹ̀ mọ́fìnrin ìdí tọrọ Aláàfin àtọ̀nẹ́rìṣà fi yà mí lẹ́nu náà 192 olórí ládéládé nílẹ̀ káàárọ̀ òjíire tí ó sì díyàn bọ̀tì ọ̀tẹ́ wọn lọ́rùn wọ́n jà sí nọ́mbà 1 kò sẹ́ni ó fẹ́ dúró sípò kejì bẹ́ẹ̀ ọ̀gá méjì ò lè wágọ̀ àwọn mẹ́ta ò lè dúró ní méjì ọ̀rọ̀ wá gbé adóríta mẹ́ta nǹkan ya púpọ̀ èèyàn ti sọ̀rọ̀ bọ̀tì wọ́n ń pẹ́ ọ̀rọ̀ sọrí ọ̀rọ̀ ń bà wọ́n ò lè la ọ̀rọ̀ mọ́lẹ̀ ọlọ́run ó sì dá èmi bíi tiwọn a sọ̀rọ̀ mẹ́sàn dàná ní nítorí ẹni tí sì ń rá ọ̀rọ̀ àná lẹ́nu náà ó ní nítorí ìlú dùndún láyé ìtọ́kọ̀jú sẹ́nìkan ìlọ́kọ sẹ́nìkejì àwọn tí ń pẹ́ ọ̀rọ̀ sọ tí wọ́n yí wọn àgbẹ̀ tó fi inú oko oṣù rẹ̀ gbé ká iye máa ti sọgbọ́n ó yí ìyá rẹ̀ tí ń rẹ̀ bọ́rọ̀ ti èyí alàgàtà bọ̀tì àdá èmi bíi tiwọn sàkátà pàrálàgbà síbẹ̀ bọ́ba ti ń yí tíkẹ́tíkẹ́ ó ti lọ́wọ́ kà ó dé lọ òun là á sẹ́fọ̀n bí ó somi kó somi bí ó sẹ̀jẹ̀ kó sẹ̀jẹ̀ ọmọdé sojú mísímísí bí ẹni tó fẹ́ sunkún sàgbàlagbà sì pé ìgbójúwò rẹ̀ bí ẹni tó fẹ́ gbé èèyàn mi bọ́ba jẹ̀bi èmi ọ̀dà lẹ́bi àkàndá alúrọ̀rùn lẹ́nu bíi tíjọ òun máa lè padà bọ̀ ọ̀ràn míyàn àjàó àrò Awíkonko sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ọlọ́rọ̀ bá gbọ́ kí ni baba ńlá baba ọlọ́run ó fi mí ṣe igbó àkàndá ti dé igbó àgbà abímọ́ ni kẹ́mi kì í ṣàwòṣe bàjẹ́ báyọ̀rò kí ni ó pàgbà tá à ní bá pọ̀ lórí ẹ̀ àwọn ọmọlẹ́ni ó bá sọ̀rọ̀ sáwọn baba mi méjèèjì mo ní yọ ọkàn nínú yọ bọ̀tì àwọn baba mi ò dúró rájí dojúmọ́ wọn lọ alákànṣe bí àṣà ìyá mi bí wọn bá sì wá dá sí n pe àwọn bàbá méjèèjì bá wíyẹ̀wò àwọn
tí ń sọ̀rọ̀ tí ẹ̀ ní dákẹ́ ọ̀rọ̀ àlùfàǹsá ò ní dínkù bẹ́ẹ̀ lébò ò ní sinmi àpèrè àwọn méjèèjì ọ̀sẹ̀ yìí àtàgbọ́nlé náà àṣà Yorùbá ó sì di yẹpẹrẹ ìwà ní jẹ́ nígbà tí èmi ń bẹ láyé o bóyá lẹ́yìn tí mo bá rí kọjá lọ orí pé n ò ní lajú rẹ̀ kúrò lé bàbá mi ó múná kí n wá lọ rí sùn káàkà wọ́n ń bú yẹ wọ́n ń bú bàbá ó sì lọ́jọ́ kú ẹ̀rù ìpè ẹni wọ́n ń kì tí ọ̀náwó ní a bá ń bú bàbá ńlá bàbá rẹ̀ rí ni ó kì bọ́nu bọ̀tì ṣe gbogbo ajá ló lè gbarú ẹ̀ ní kí egun ọ̀wọ́lé kájọ́ ọmọ gbò ọ̀ọ́ni àdáláàfin ọ̀mọ̀ pé ipò ẹlẹgẹ́ làwọn wà látàrí àìlákàkún àìgbàgbé ọ̀rọ̀ àná àìgbàfọ́lọ́run àìgbàkádàrá ìsìkòlò àti àṣìrò agbára bẹ́ẹ̀ ni òye wọn pé ayé òde òní yàtọ̀ sáyé àtijọ́ ayé àtijọ́ léèyàn kì í bú ọba kó fara rẹ̀ lọ ayé àtijọ́ ní ìbẹ̀rù ọba wà o ayé àtijọ́ lọ́ba gbẹ̀sẹ̀ lé nǹkan ayé àtijọ́ lọ́ba pàṣẹ tí múlẹ̀ bí iná lọ́ba ní ẹ̀rì gbígbẹ lórí wọ́n ó sì bẹ̀ lójú ẹsẹ̀ bí kábíyèsí bá dọ́rọ̀ ẹ̀wò lásìkò yìí yọ́sẹ̀ wọn o kódà wọ́n lè dájọ́ kú fún kábíyèsí ní ìsìn ni wọ́n gbadé tí wọ́n gbalẹ̀ kẹ̀gbọ́n bá àṣẹ lọ́wọ́ ọba díjítà ìjì láwà jet ìjì nìyí báyé ṣe rà á báyé yí ọ̀tẹ̀ yí yàtọ̀ sáyé àti dọ́rẹ̀mí àkàndá ń sọ ẹ̀ẹ̀kan lè jókòó sí kọ̀rọ̀ yàrá kan lẹ́nu wíwá ó bóyá aláàfin ó fọn àkọ́rí ọ̀nà ìrìnsà tí ò sì sí tẹ́ẹ̀sì fún un ìdènà tó fi yẹ kẹ́ ń súnra kẹ́ àjọsìn bí àṣẹ ilé ìgbó kẹ́ ẹ má jẹ́ káwọn tí ò wúlò kan kí wọ́n yẹpẹrẹ àpèrè tẹ́ wà ọ̀nà baba ńlá baba yẹn ò bá bẹ̀ jẹ́ ó fi wu ẹ̀yìn gan láti gorí ẹ̀ àbórí yín òwò kábíyèsí lọ́jọ́ tí wọ́n kọ́kọ́ gbé adé lé lórí àkàndá mo ní sórí yín òwò ni lọ́jọ́ kẹsì wúyè ọba ẹ̀rí bóyá àtàpẹ́lẹ̀ ọ̀hún ṣe tó ni sẹ́ẹ̀sì wà lájú lẹ̀ tí yí àtàpẹ́lẹ̀ ọ̀hún fi wọmi ló ń wọlé díẹ̀díẹ̀ látara àwọn olórí ọba bẹ́ẹ̀ mọ̀ pé ó ṣe làwọn ìyàwó ọba ń ṣe lórí social media ni lórí Twitter lórí Instagram lórí Facebook lórí Snapchat kí ni wọ́n wá ń bẹ̀ kí ni wọ́n ṣe ń bẹ̀ ọ̀kankan nínú ìyàwó yín ọ̀dà ju ìyàwó èèyàn lẹ́sẹ̀ lọ àti kí tó wá ní kí ló dé tàìlè kọ̀ǹtúrò wọn kí ló dé tàìlè pé wọ́n fẹ́ àkíyèsí kí ni wọ́n ń ṣe lórí social media wáyé tí wọ́n sọ ara wọn di celebrity kalẹ̀ bí wọ́n tọ́nu tọ́tì lẹ́sẹ̀ ni wọ́n fi sórí ẹ̀rọ ayélujára bí wọ́n wọ aṣọ tuntun Snapchat Instagram wọ́n gbàlejò ẹtì ẹ̀kọ́kọ́ pàṣẹ káwọn olórí ó kúrò lórí social media kí ni wọ́n ṣe ń bẹ̀ láì wá kọ́sítọ́mà ta ni wọ́n ń ṣogbé sí ta ni wọ́n ń ṣò sí ta ni wọ́n fi aṣọ tuntun hàn ta ló ń dèdè bàtẹ́sẹ̀ wọn ń bò lè ti rí ìyàwó alákẹ̀gbá lórí Facebook ìyàwó Awùjalẹ̀ mélòó lọ́wà lórí Snapchat ìyàwó Olúbàdàn mélòó lọ́wà lórí Instagram ẹni pé ìyàwó wọn ti dàgbà bọ̀tì ntọ́yẹni lọ́yẹni okùn ọrọ̀ yadìẹ ó sì yadìẹ ẹni ọ̀fà lọ́wọ́ ni ògbódòtì ẹni fẹ́ iléèwé ìdérí ọmọge ìsẹ̀yìn sẹ́ẹ̀ ṣàlàyé fún apẹ́lẹ́ ọlá níyọnu ni fáàrí òsì ń gbó lórí àbí kábíyèsí ti ń rabọ̀ níjẹ lérò náà tó fúrẹ́ńdì kankan ò sí mẹ́ tí tàbùkù borí àpèrè ọba ni olóṣèlú nìkan ló yẹ torí yóò rí fi tàwọn èèyàn wọ́n pẹ́ ẹ̀rí pé mo wà fẹ́rẹ́lì fẹ́fẹ́rìtì ọ̀yẹ́ ọba bẹ́ẹ̀ ni ọ̀tọ́ sáyaba kò yá mọ bẹ́yìn méjèèjì lórí social media lemọ́lemọ́ ilé ọba ló gbé àṣírí kò sẹ́ni tí ó rí yẹ̀wò ọba látijọ́ lọ́jọ́ kí wọ́n du alójú gan lọ́jọ́ kí obìnrin wọn máa pa wá gbà náà kì í sàsìkò yìí tààtí ó rí bẹ́ẹ̀dì olórí tààtí ó rí sìtò rúùmù ọba tí wọ́n ti ya fọ́tò ìgbà tí kábíyèsí ń múra lọ́wọ́ ẹgbẹ́ gbòòrò ẹgbẹ́ oníyọ̀rọ̀ ìwọ̀sí ẹgbẹ́ ìdálẹ̀ gbogbo yọta alákatá ń sanwó aráàlú ọmọ wa àṣẹ́sì wọn sí rúùmù olórí náà nìyí kódà tó yàrá gẹ́fẹ́rẹ́ndì mi àti yàrá àgbàlejò ọba náà nìyí sìtò rúùmù dádì mi gbé tiẹ̀ tí àyẹ̀ ò lè ju 500,000 naira lọ bí wọ́n ṣe mọ àdmáyà olórí lórí social media ló olórí ẹ̀báàdì o you look sweet you look gorgeous àwọn olórí náà wọ́n máa ṣe thank you I am blushing
àbẹ́ẹ̀lì yọjú sí wa tẹ́ bá ṣeré wá Amẹ́ríkà máa ra tíkẹ́ẹ̀tì máa gbé òtẹ́ẹ̀lì tó gbè fèètì olórí ọjọ́ tí ìrìn yín bá gba Germany kẹ̀tì ẹ̀jẹ̀ dínà lọ́dọ̀ wa àrífẹ́ bẹ̀rẹ̀ àrùn mọ́ra iṣu kíkìgbá gbogbo tó parọ́ lọ́gànjọ́ òru tí ò ṣe é délé sọ́ni kíákíá káwọn olórí pò lórí social media káyé tó máa pé fèèkì lásán tí wọ́n fi ń sakọ Ọọ̀ni àtàláàfin ti sọ agbára àṣẹ nù wọn mà bóyá wọn tètè rí mú padà lẹ́yìn má yọ̀rọ̀ mi kẹ́sì kan déètì òní kalẹ̀ kẹ́sì tọ́jú rẹ́kọ̀dù yìí nítorí ẹ̀yìn ọ̀la ìdí ni pé àwọn méjèèjì ló kù tó so Yorùbá ró àwọn méjèèjì sì tó ní ìṣòro àìfẹnukò sọ́nà kan wa bàbá ti rí ìjà tí ń bẹ láàrin wọn parí tí wọ́n sì fi alálẹ̀ búra fún wa pé òní wáyé mọ́ ẹ̀yẹnu Yorùbá bá kù ọ̀nà orílẹ̀-èdè Yorùbá bá dìde ìdí ni pé bí ọba jẹ́ bẹ́ẹ̀ àwọn méjèèjì ò ní fèsì gbè kan táyé ó fi dọ̀rùn Ọọ̀ni ò ní sọ̀rọ̀ kálàfin ó pé bẹ́ẹ̀ lórí Aláàfin ò ní sọ̀rọ̀ kọ́ ní ó fọwọ́ sí àfi tá a bá kan tanra wa àkàndá mo ti kọ́kọ́ pàrọwà o wọ́n sàrò bóyá relationship wọn lè yí padà bí bóyá wọn fara wọn mẹ́ra bọ̀tì àkàkótù kọ́rọ̀ kọ́dẹ̀kọ́ bà líle ní fojoojúmọ́ lé sí bí ewé akíká kí ni tó fàjà láàrin wọn first question ta ló láṣejù nínú wọn Ọọ̀ni rìṣà ní àbáláàfin another good question ìyá lè rí ìjà òun parí fantastic question bóò láṣẹ yanjú ẹ̀ that is a vital question tá a bá rí yanjú táwọn méjèèjì bá yín lọ tàbáwọn tó yẹ kó parí ìjà yìí bá fi lọ ó lè rí sí ọ̀la Yorùbá báwo làárín àwọn ọmọ ìlú Ilé-Ifẹ̀ pẹ̀lú Ọ̀yọ́ ó ti rí kí ni yóò ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọba aládé tó kù nílẹ̀ Yorùbá lápapọ̀ ìdùnnú ni yóò jẹ ní àbí àṣìṣe ìdènà tá a ṣe gbọ́dọ̀ dá sí èmi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn tó yẹ kó sọ̀rọ̀ lọ dákẹ́ àwọn tó sì dá sí ètè ni wọ́n fi ilẹ̀ palàpalàpá kó tó wá ṣẹ̀ṣẹ̀ yé mi pé ilẹ̀ tí ò tójú ẹni súnlẹ̀ oko rẹ̀ a máa ṣòro rìn àkímọ̀nà gbàgbé ọlọ́gbà lọ ẹni ọba rédíò ogun ní jago àkàndá ẹni ojú ogun nípa bìnírì ìyẹn tó mọ́fà lọ́wọ́ ló lè ta òfàfà lọ́fà orílẹ̀ mọ́rọ́dẹ kì í jẹun àwùjọ ti ọmọ ìtàn àwọn méjèèjì dáadáa mo gbé Ọ̀yọ́ Aláàfin ìpàṣẹ kẹrẹmọdé má ti bá mo sì gbéfẹ́ oyè ní ojúmọ́ ti má wáyé ayé ẹgbẹ́ nìkan lọ́mọ ìlú mẹ́rin tí ọ̀kan kan ò sì gbọ́dọ̀ dènà ìmí Ọ̀yọ́ ni mí Ilé-Ifẹ̀ mo ti wá mo tọ́jú ìlú méjì lójú ní ọjọ́ iwájú ọ̀rọ̀ wá dọ̀rọ̀ táfọ́jú sọ tó fi dárin ẹgbẹ́fà ọ̀rọ̀ wá dọ̀rọ̀ abomi sẹ́nu fẹ́lẹ́ tí náà gbọ́dọ̀ kú tómi ò sì gbọ́dọ̀ jù dànù bí ìnáwó ilé ìyá ò ṣe é yẹra fún tí ilé àná ò ṣe é fi sakọ bí èèyàn yàgò fún ìnáwó ilé bàbá rẹ̀ yóò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá that means mo wà ní ìkórìtà mẹ́ta èmi ládájọ́ èmi lágbẹjọ́rò mo ní bàbá méjì nínú ògì níwájú mi ẹjọ́ ò sì ní jẹ́ tẹ́lẹ̀ ká má mọ̀ dídá rẹ̀ onínú ìlàgbà ìkejì ló ní nọ́mbà wá táwa ni ó sì kò fẹ́ nìkan kó jọ̀wọ́ àgbà lọ́rọ́ bá di lọ́rọ́ bá pèsè jẹ́ o ní bàtà bá jágò lọ́rọ́ bá dé kalẹ̀ láti wá sí àásọ̀tàn ní àwù ìṣẹ̀lẹ̀ jáde àtọ̀tọ̀ àtòsí ló sì kókó mẹ́ta ẹlẹ́jọ́ Kẹsàrí dòwe ni ẹni ọba pálàfin Ọ̀yọ́ lórí ládéládé láì rọ́tàn tó forí bẹ́ẹ̀ jẹyẹjẹyẹ ní darú wọn láàmú ẹni ọba pọ̀ ní Ifẹ̀ lọ lórí lọ́balọ́ba láì sọ̀tàn tọrọ mọ́ àkókòrò ẹni ní yọrọ wọn lẹ́nu mo kí àwọn òpìtàn pẹ̀lú àrọ́kẹ́ tó ti dá sọ̀rọ̀ Aláàfin pẹ̀lú ọ̀nìrìṣà àwọn alálẹ̀ ó gbogbo wa ọ̀rọ̀ yóò búkọ́lì yìí ọ̀rọ̀ àlàyé ni bọ̀tì ká má torí ìfẹ́ dorí ìtàkùdù ọ̀rọ̀ lọ́gbọ̀n bá mi ní dájọ́ àfihàn pẹ́ra òòsà òkè nìkan ló mojú amóògùn síká ìfẹ́ rí ìbírò àwọn bàbá wọ̀nyí ńlọpọ̀ fún mọ́ lórí wọ́n mọ̀ ń tọ̀rọ̀ bọ̀tì ẹnu mi kí wọ́n ti gbọ́ ni wọ́n bá kiri lọ́jọ́ àdúràjì ọ̀rọ̀ yìí dàsìkò yìí láti ọdún gbọ́ọ̀rọ̀ ṣe mọ̀ pẹ́ni tí ó gbogbogbò ìtàn kíkan rí ọmọ pa kiri ìjà Aláàfin pẹ̀lú ọ̀nìrìṣà àwa dàgbà báwọn lẹ́nu ẹni bá a sì sọ́ra bí ó ti wà títí ayé nù yóò sì dìde rọmọdọ́mọ àkàndá alúrò ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ẹ̀rọ amókùnlọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí òkè lẹ́yìn wọ ìsàlẹ̀ ló ti wọ́ wá
kì í sọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ló bẹ̀rẹ̀ rẹ̀. ìyá ìmọ̀dé lọ́ba Adéyẹyẹ ẹni ìtàn ògbówó sí ń jẹ. bàbá fẹ́ sọ̀rọ̀ ká sọ̀rọ̀, bàbá ní sọ̀rọ̀ ká panumá. bó bá ti rí ni wọ́n wí. aláwọ̀ ní bọmọ lẹ́rù kọ́ mẹ́rọ. àwọn méjèèjì làkàndá ọ̀sẹ̀. dúdú dálà fífi wà sí àyìndé jẹmáyéwó. tọwọ́ adogo. ọ̀tòrí ọ̀dọ́ lé ilẹ̀ Yorùbá ló fa sábàbí. kí ló fàjà? ta ló bẹ̀rẹ̀? bó ló ṣe borí wọn? ta ló láṣejù? ta ló ráìsì? ta ló rọ́ǹkì? ta ló bẹ̀rẹ̀? ta ní ọ̀parí ẹ̀? àfinijoyè àfinijoyè ó ṣe wá dọ̀rọ̀. aláàfin ni òótọ́ èèyàn fi joyè ni. àbọ̀ onírìṣà ṣe mọ̀ pé mo sọ sẹ́yìn pé àwọn méjèèjì nìkan ló tọ́ sí láti fi èèyàn joyè lórúkọ Yorùbá láàrin. Àjàó Àrò Awíkonko sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. títí kan ò ní lè títí kí àkókò ọmọ lè sọ. gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé fúnnífúnní lápá kejì. onírìṣà versus aláàfin, the clash of the titans. ẹ̀kú àmì tí bá mi. ẹ láìkí péèjì mi lórí Facebook. àkàndá ọ̀rọ̀ Awíkonko. ìgbà tí wọ́n bá sẹ́ǹdì ẹ̀ sí ọ. darapọ̀ mọ́ pílátfọ́ọ̀mù mi lórí WhatsApp. gbogbo tí mo bá ń ṣe lọ́ọ́ máa rí ketekete. wọ́n sáàkà máa pèkì ẹ̀ níbẹ̀. ọmọ bá ń ṣe àrẹ̀ fáwọn kọ́ńtáàtì ẹ̀. orí òní kan torí ọ̀la gbogbo wa ni. káwọn ọmọ wa ò lè bàtàn kí wọ́n lè bá ẹ̀rọ bá. ẹ sọ̀scribe sí YouTube channel mi. àkàndá ọ̀rọ̀ Awíkonko. owó nù tó bá sọ̀scribe. notification lásán ni ó máa fún ọ. mo lérò pé ìyẹn ọ̀pọ̀ jù láti ṣe fún mi. bí mo bá ti upload fídíò síbẹ̀ lọ́wọ́ kan ni ó máa notify rẹ̀. ọ̀dà mo bẹ̀ ọ́ dàkú torí Ọlọ́run. kílíkì lórí subscribe, kílíkì lórí símbò aago tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, kílíkì láìkì lórí Facebook page mi. ọ̀rọ̀pọ̀ tá a fẹ́ yanjú ní ọdún tá a wà yìí kò sì ní láǹfààní láti máa pín ní ẹyọ kọ̀ọ̀kan. Ọlọ́run Elédùmarè ní kábẹ́ o kíkọ́ má fi wá mọ́ra wa. ẹ̀yin kọ̀ọ̀kan ti ń kọ̀ǹpilẹ̀nì pé mò ń polówó. ẹ dákun sọ ìfẹ́ tèmi ọgbà yé ni ọgbà yé má gbọ́rùn. apọ̀ Ọlọ́run ọ̀ka ẹ̀fẹ́ kí n gbowó lọ́wọ́ olóṣèlú. ẹ̀yin gangan sì kọ̀ láti ràn mí lọ́wọ́. ẹ̀ sì fẹ́ kí n tó polówó ọjà. bẹ́ẹ̀ lẹ́nikẹ́ni ò sponsor mi. ọwọ́ ayẹkẹ́bi ọkà mi kú torí pé mò ń jà fún mẹ̀kúnnù bí o. àbí torí pé mò ń làgàgà pé kí ilẹ̀ Yorùbá ó lè wà ní ṣọ̀kan. àbí torí pé mò ń jà fitafita pé kí Yorùbá ó lè kú òlóko ẹrú Fúlàní ta ara wa mọ́. ẹjẹ́ ní àmúmọ́ra díẹ̀ díẹ̀ fúnra wa. kódà kí n lo advert márùn papọ̀ lẹ́ẹ̀kan. ti dùnnú ló yẹ kó fi gbọ́. àwọn tí ń bẹ̀rẹ̀ bẹ̀ gan lè ṣe ọ́ láǹfààní. ṣé bí gbogbo wa là ń ṣòwò? ṣé bí gbogbo wa là ń ṣiṣẹ́ ajé? yóò tẹ̀ nífẹ̀ẹ́ mi tí ò ṣe tọkàn nípa láìfù mi. mo ti pé ìjà tèmi nìkan kọ́ ni mò ń jà. tí mo fi di alárìn kiri, tí mo fi di ẹ̀mí tí kì í fún yàrá. nítorí rédíò mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mo fi kalẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo nítorí activism. torí kálídà fún àrọ́mọdọ́mọ wa. mo lè yan fanda nígboro bíi tiẹ̀. tó bẹ́ẹ̀ kí smc lóde àríyá má fi ara da àwọn advert lórí àwọn ètò mi. má fọwọ́ ọ̀dọ̀ ẹ̀ farabalẹ̀ gbọ́n tí ń bẹ nínú ẹ̀. iṣẹ́ ìṣẹ́yìn ò ní dìbàjẹ́. ọkọ̀ òwò yín ò ní dojú délẹ̀. ọ̀rọ̀ àtijọ́ àti mo yín ò ní dé lágbára Ọlọ́run. nǹkó tí mo bá wá polówó àjẹ́ pé mo rí wọn dájú sáká ni. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. a tún ti dé bí a ṣe ń dé o. gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. a ní pákéjì oríṣiríṣi fún yín. a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin. orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá,
orí a máa ta apá kan ara máa ta ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ a máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tí ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tí ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough nìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, àwọn ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́lẹ́mẹ́lẹ́, àjò àṣà. Wow.